Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run olùfẹ́ wa, alátìlẹ́yìn wa, ọba tí kò jẹ́ kí ọ̀rọ̀ wa rújú, ògo ni fún orúkọ yín fún àánú àti ojúrere ńlá tí a rí gbà láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù kìíní àti ọdún tuntun. Ọlọ́run a gbàdúrà wípé gbogbo ohun tó jẹ́ ọ̀rọ̀ tí ó rújú nínú ayé wa, Ọlọ́run bá wa fún ní àtúnṣe. Ọlọ́run lè ní ọjọ́rú, ayọ̀, ìtẹ̀síwájú, ìṣerere àti àlùyọ kó rú wá fún wa, kí ọ̀rọ̀ wa kó sì níyanjú. Ọ̀rọ̀ tí a ó sì gbọ́ lẹ́ni kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́rú ọjọ́ 14 oṣù kìíní. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé kí ni ènìyàn apá kẹrin. Àmú àkọ́sórí wa nínú ìwé Pétérù kìíní orí 5 ẹsẹ̀ 7. Àmú bíbélì kíkà wa nínú ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 4 ẹsẹ̀ 7. Bíbélì ọlọ́dọọdún tí a ó kà fún ọdún kan ni a mú nínú Genesis orí 44 títí dé orí 50. Nígbà tí a ó kọ orin 17, irú ọ̀rẹ́ tó wà nínú Jésù. Àkọ́sórí. Ẹ máa kó gbogbo àníyàn yín lé nítorí ó ń ṣe ìtọ́jú yín. Ìwé Pétérù kìíní orí 5 ẹsẹ̀ 7. Bíbélì kíkà Fílípì orí 4 ẹsẹ̀ 4 dé 7. Ẹ máa yọ̀ nínú Olúwa ní ìgbà gbogbo. Mo sì tún wí ẹ máa yọ̀. Ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn. Olúwa ń bẹ nítòsí o. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run, àti àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò sọ ọkàn àti èrò yín nínú Kristi Jésù. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Ènìyàn ṣe pàtàkì gan o, nítorí pé ó ní agbára láti gba ẹ̀mí Ọlọ́run sínú rẹ̀. Èyí jẹ́ ohun ìyanu púpọ̀, nítorí pé Ọlọ́run tóbi tó bẹ́ẹ̀ tí ọ̀run jẹ́ ìtẹ́ rẹ̀, ayé sì jẹ́ ìtìsẹ̀ rẹ̀. Ìwé Àìsáyà orí 54 ẹsẹ̀ 1. Ṣùgbọ́n ó pinnu láti ṣe ara rẹ̀ ní kékeré tó bẹ́ẹ̀ tí ó lè fi gbé inú wa. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 16 títí dé 17. Nínú ìwé Ẹ́kísódù orí 25 ẹsẹ̀ 1 dé 9. Ọlọ́run sọ fún Mósè pé kó kọ́ ilé mímọ́ kan láti gbé ìfarahàn òun sí. Ṣùgbọ́n lẹ́yìn tí Jésù kú fún ẹ̀ṣẹ̀ wa, ó mú kí gbogbo ọ̀rọ̀ Ọlọ́run di tẹ́ḿpìlì rẹ̀. Èyí túmọ̀ sí pé bí ìwọ bá jẹ́, ó mú kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kí wọ́n di tẹ́ḿpìlì rẹ̀ o. Èyí túmọ̀ sí wípé tí ìwọ bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, Ọlọ́run ń gbé inú rẹ o, àti ohun gbogbo tí ó dáhùn sí Ọlọ́run yóò dáhùn fún ìwọ náà pàápàá. Ìyẹn jẹ́ àǹfààní ńláńlá gan-an ni o. Mo rántí ìgbà tí mo darapọ̀ mọ́ ìjọ ènìyàn ìràpadà RCCG. Mo rò pé mo jẹ́ ẹni tí ó gbọ́n gan-an ni nígbà yẹn, nítorí mo jẹ́ olùkọ́ ní yunifásítì. Ọ̀pọ̀ ènìyàn tí kò ka ìwé ni wọ́n sì wà nínú ìjọ ní ìgbà yẹn. Mo sì máa ń fojú kékeré wò wọ́n. Ṣùgbọ́n ní ọjọ́ kan, mo rò nínú ara mi pé àwọn ènìyàn wọ̀nyí wọ́n lè má ka ìwé, ṣùgbọ́n wọ́n máa ń yọ̀ lọ́jọ́ gbogbo. Ṣùgbọ́n èmi máa ń kún fún àníyàn àti ìbànújẹ́ nípa ohun kan tàbí òmíràn. Wọ́n dàbí pé wọ́n ní àlàáfíà púpọ̀ o, ṣùgbọ́n ìjì máa ń ru mí nínú. Ìjì ó máa ń ru nínú mi. Ní ọjọ́ yẹn, mo pinnu láti fi ayé mi fún Kristi. Ìrírí àkọ́kọ́ tí mo ní àlàáfíà. Gbogbo àníyàn àti ìbànújẹ́ mi ló parí ní ọjọ́ àkọ́kọ́ tí mo ti fi ayé mi fún Jésù. Ni mo ti ní ayọ̀ gidigidi nínú mi. Ayọ̀ tí mo ní pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Òwúrọ̀ ọjọ́ kejì, ọ̀gá mi ní ọ́fíìsì rí ìyípadà náà nínú mi, láì ṣe pé mo sọ ohunkóhun fún o. A kò dá ènìyàn láti máa ní àníyàn nípa ohun kankan
ìṣubú ni ó mú kí a pàdánù ayọ̀ wa, ṣùgbọ́n ohun rere ni pé Jésù ń wá láti dá wa padà sínú àkọ́kọ́ ayọ̀ wa pẹ̀lú Ọlọ́run. Ìwọ á ní ìrírí àlàáfíà àti ayọ̀ nígbà tí ìwọ bá di tẹ́ḿpìlì Ọlọ́run gíga jùlọ, nítorí pé orin Dáfídì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkọkànlá ó sọ pé ní iwájú Ọlọ́run ni ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ gbé wà, àti ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkeje sọ pé àlàáfíà Ọlọ́run tí ó ga ju ìmọ̀ ènìyàn lọ yóò kún ọkàn rẹ ní tòótọ́. Olùfẹ́, bí ìwọ kò bá tí ì gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, ìwọ kò lè jẹ́ apá kan nínú ìpinnu àkọ́kọ́ Ọlọ́run. Ọlọ́run ó fẹ́ wá ó sì fẹ́ wá sínú ọkàn rẹ. Ìfihàn orí ìkẹta ẹsẹ̀ 20, mo sì sọ pé kí o jẹ́ kí ó wọlé o. Ó máa gbé gbogbo èrò tí ó wúwo kúrò lórí rẹ. Ẹrù tí ó wúwo àti èrò tí kò dára yóò mú kúrò ní ọ̀dọ̀ rẹ. Nínú Mátíù orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, ìwọ á sì bẹ̀rẹ̀ sí ní ìrírí àlàáfíà àti ayọ̀ tó ju gbogbo ohun tí ìwọ ti mọ̀ rí lọ. Kókó ọ̀rọ̀ tí o bá ṣe ìdánimọ̀ ara rẹ gẹ́gẹ́ bí ilé Ọlọ́run, o máa ní ayọ̀ àti àlàáfíà púpọ̀. Ẹ̀já sọ pé bàbá mi, ilé rẹ ni mo jẹ́ nítorí tí ò ń gbénú mi. Ọlọ́run àlàáfíà mi jẹ́ kó pọ̀ bí iyanrìn etí òkun o. Jẹ́ kí ayọ̀ mi kó sì jẹ́ ayọ̀ àyọ̀kálẹ̀. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá o. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.